Aláròyé máa wí o. Mi ò sí nínú ẹgbẹ́ òṣèlú ADC o, inú APC ni mo ṣì wà. Akínwùmí Àǹbọ̀dé. Gómìnà ìpínlẹ̀ Èkó tẹ́lẹ̀ Akínwùmí Àǹbọ̀dé ti tako ìròyìn ẹlẹ́jẹ̀ kan táwọn kan ń gbé kiri wípé ó ti lọ darapọ̀ mọ́ ẹgbẹ́ òṣèlú alásopọ̀ ADC láti lè díje dupò gómìnà ìpínlẹ̀ Èkó lọ́dún 2027. Gómìnà tẹ́lẹ̀ yìí ní ojúlówó ọmọ ẹgbẹ́ òṣèlú APC lòun àti wípé kò sóhun tóun wá káàkiri tóun fi máa lọ darapọ̀ mọ́ ẹgbẹ́ òṣèlú tuntun kan. Ó bẹnu àtẹ́lu báwọn ọ̀bàyéjẹ́ ẹ̀dá kan ṣe ń sọ ohun tójú wọn kò tó nípa rẹ̀. Bákan náà ló rọ àwọn olólùfẹ́ rẹ̀ gbogbo wípé kí wọ́n má ṣe gba ìròyìn ẹlẹ́jẹ̀ náà gbọ́ rárá ni. Àtẹ̀jáde kan tó fi síta lórí ìròyìn náà ló ti ṣàlàyé báyìí wípé mo ń fi àsìkò yìí sọ fáwọn olólùfẹ́ mi gbogbo pé kí wọ́n má ṣe gba ìròyìn ẹlẹ́jẹ̀ kan tó ń lọ káàkiri pé mo ti lọ darapọ̀ mọ́ ẹgbẹ́ òṣèlú ADC gbọ́. Kò sóhun tó jọ bẹ́ẹ̀. Àwọn ọ̀bàyéjẹ́ ẹ̀dá kan ni wọ́n wà nídìí ọ̀rọ̀ náà. Ojúlówó ọmọ ẹgbẹ́ òṣèlú APC sì ni mí o. Ẹgbẹ́ náà ló sọ mí di gómìnà ìpínlẹ̀ Èkó lọ́dún 2015. Ààrẹ Tinubu sì ni ọ̀gá àti aṣáájú mi nígbà gbogbo. Ó rọ àwọn olólùfẹ́ rẹ̀ wípé gbangba báyìí lòun fara mọ́ gbogbo ìgbésẹ̀ Tinubu àti pé òun máa ṣiṣẹ́ takuntakun fún un láti rí wípé ààrẹ Tinubu padà wọlé fún sáà kejì lọ́dún 2027. Lórí ọ̀rọ̀ náà, ẹgbẹ́ òṣèlú kan tí wọ́n ń pè ní Àǹbọ̀dé Volunteer Group, èyí tí Balógun Hamid jẹ́ adarí wọn, bẹnu àtẹ́lu báwọn ẹ̀dá kan ṣe ń gbé ìròyìn ẹlẹ́jẹ̀ kiri nípa Àǹbọ̀dé. Ó rọ àwọn ará ìlú pàápàá jùlọ àwọn olólùfẹ́ Àǹbọ̀dé wípé kí wọ́n má ṣe gba ìròyìn ọ̀hún gbọ́ rárá o, nítorí pé ojúlówó ọmọ ẹgbẹ́ òṣèlú APC ni Àǹbọ̀dé jẹ́ nígbà gbogbo.